ẹ máa gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Bàbá wa Alaafin tuntun Ọ̀yọ́ nìsí tí gómìnà yàn. Èmi ní mixed feelings lórí ọ̀rọ̀. Inú mi ń dùn at the same time. Mò ń ronú. Tẹ́mu ń èkúkú sọmọ Ọ̀yọ́, ń èsì sọmọ ọba. Ṣùgbọ́n tí inú mi fi ń dùn ni pé Ọlọ́run. Àdúrà táwọn bàbá wa ṣe. Ìbáwọn ẹlẹ́bọ̀ ìlọ́lọ́run ọ̀gbá. Ọlọ́run gbà náà. Ọlọ́run paná Adébọ̀rẹ́ Ifá ò mú ọba mọ́ báyìí. Ṣé ń gbọ́rọ̀? Inú mi ń dùn jì. Àmọ́ ibi tí ìrònú wà fún mi bẹ̀ ni pé ṣé ń tọ́tẹ́ gbogbo òlú lọ́rùn ní sá. Kí ni máa yí ń sọ náà? Ṣùgbọ́n inú tèmi ń dùn pé inú tó bá yẹ pé Ifá ní máa mọ́ba nígbà tí nǹkan bá ti pẹ́ ńlẹ̀ kí ni Ifá náà ń wò látijọ́ ìṣẹ́ǹṣẹ́ tó kéde kéjì àǹdàrú pẹ́ bàlá jẹ́ sọ òyìnbó sùkẹ́tẹ́ fúnra nípa kété kan láàmì lólo ẹ̀bà ní látijọ́ yìí. Tó bá jẹ́ pé Ifá ó ní ìtumọ̀ lóòótọ́ tó lè mọ́ba kí ni ń wò láìjọ́ tí bàbá wa Aláàfin ti kú tí ò fi mọ́ba. Gómìnà wa padà wò pé ó dàbẹ̀ pé Fáyọ̀ ọmọ ti ṣe gómìnà wa yan ọba ẹ̀ wá ń bínú. Ọlọ́run paná Adébọ̀rẹ́ àbí ọ̀pá rẹ̀ ń tọ́ lágbára jù tọ́ sẹ́kù táwọn ẹlẹ́bọ tí ẹ lè ráyè dúró sí tí wọ́n rà kákáká òun náà ní kí fọ́ ọmọba náà ní ọmọba mẹ́yì gbogbo nǹkan yòókù tí àwọn òòṣà wọn máa ń ṣe wọn ò bí ẹrẹ owó ṣe máa ń ṣe. Ṣé ọmọ Yorùbá ni àfáàyè ṣá? Eégún tí ẹ bá bí ire kọ́ náà yẹn náà kú náà yóò wọ ẹ̀wọ̀n tẹ̀kútẹ̀kú ni nínú tẹ́gùn dẹ̀ máa ṣe òní pé kí ẹ fi máa mọ̀ pé nǹkan ni òní kọ́ máa nà yàn ẹ rí i pé Yorùbá máa fi pòwe gan pé ọmọ olùyà bí ọmọ ẹ̀yìn eégún olùyà Yorùbá ni máa sọ bẹ́ẹ̀ ojú ti àwọn olóòṣà wọ̀nyí torí pé gbogbo wa àjọmọ Yorùbá yìí ni àti Yorùbá táwọn ọba tó gbọ́ tún òtún ní dọ́ntiẹ torí pé ilé kéwú ilé kéwú máa palẹ̀ èèyàn mọ́ fún láyé kéwú nìkan nínú gbogbo ẹ̀kọ́ kéwú nìkan ó ní ẹ̀kọ́ tí ó ṣàbòsí ẹni tó fẹ́ kọ́ kéwú nìkan ni a máa fi èdè tí kálukú bá jẹ́ pé ńlẹ̀dẹ̀ rẹ̀ kọ́yàn kéwú nìkan ni. Arabic ni kéwú náà. Yes kéwú nìkan ni. Ìyẹn lọ́pàá tó fi jẹ́ pé àwọn bàbá wa ń jọun bàbá tèmi tí a bá fẹ́ kéwú ń jọun lọ́dọ̀ àfa tápà wọ́n ò kọ́kọ́ èdè tápà tí a bá fẹ́ kọ́ kéwú lọ́dọ̀ Haúsá wọ́n ò kọ́kọ́ èdè Haúsá tàbí káwúsá wọn kọ́kọ́ èdè wọn torí pé ọ̀nà tó best jù tẹ́ ẹ fi lè kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ni kọ́ yẹ pé èdè tó gbọ́ gẹ́gẹ́ lẹ́ẹ̀fi kọ́ ni ó fi yé bàtà wọn wà ní primary school secondary school àwọn òkè ń sóyìnbó náà. Yes ọ̀pọ̀lọpọ̀ àwọn tíṣà gan wọ́n mọ̀wé wọn ò gbọ́ ìbò ọ̀pọ̀lọpọ̀ àwọn tíṣà wọ́n mọ̀wé wọn ò gbé ìbò ọ̀pọ̀lọpọ̀ àwọn tíṣà ń sìn wọ́n gbóyìnbó wọn mọ̀wé ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn gbóyìnbó sí kó mọ̀wé ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn mọ̀wé sí kó gbóyìnbó ẹni tọ́lọ́run bá fẹ́ kó pé fún yóò mọ̀wé yóò tún gbóyìnbó èèyàn lè gbé ìbò kó má mọ̀wé o dáadáa tí wọ́n bá bíyàn ní gbogbo sáìdì Àsàbà Ẹnugu yóò gbé ìbò dáadáa ó lè má mọ̀wé àfi kó lọ skul ló fi lè mọ̀wé tí wọ́n bá bíyàn lẹ̀ Lárúbáwá yóò gbọ́ Lárúbáwá kò lè mọ̀ kéwú àfi kọ́kọ́ kéwú ló fi lè mọ̀ kéwú bí ẹ ṣe bí alẹ́ Yorùbá yìí agbọ́ Yorùbá ni àmọ́ Yorùbá àfi kéèyàn lọ kọ́ Yorùbá àwọn èèyàn fẹ́ẹ̀lì Yorùbá dànù tó rò pé ṣebédè mi ni a1 ni màá gbà f9 ni so èdè lé èdè ẹ̀kọ́ tó di èdè kọ̀ọ̀kan lé Islam nìkan lẹ̀kọ́ tó ṣẹ́wàkù lórí pé kódà nínú oore tí Islam ṣe Yorùbá nínú tí ò ti jẹ́ kí èdè Yorùbá tẹ́tán yányán ilé kéwú ni. Ó ń sọ̀rọ̀ bí ẹni tí ó kàwé rárá. Ṣé wọn ò ti pa Yorùbá lẹ́nu gbogbo ọ̀pọ̀lọpọ̀ skul ni ebi ní ìsìn wọn ẹsẹ̀ wa ń jà padà gbogbo àwọn pòfẹ́sọ̀ nǹkan táwọn náà wá ń jà padà fédè Yorùbá yìí sí sáà máa wọ́n gbọ́ Yorùbá. Kí ló wá ka kéwú mbẹ́? Ṣebí ń dà ọ̀pọ̀lọpọ̀ wọn sórí rẹ̀ ń bi don't speak vernacular tán nẹ́tọ́wárí pé kíní ìmọ̀ ti fẹ́ bọ̀ kéwú ló bá wa mú èdè Yorùbá lẹ̀ á ṣe wá sí nílẹ̀ Yorùbá ní Yorùbá á tù kéwú bá a kọ́ fíkìú á fi Yorùbá tú fáwọn ọmọ bá a kọ́ hadithi á fi Yorùbá tú fáwọn ọmọ bá a kọ́ tafsir á fi Yorùbá tú fáwọn ọmọ bá a kọ́ bàlágà á fi Yorùbá tú fún wọn bá a kọ́ àrùdù bá a kọ́ mẹ́ntìkì gbogbo ẹ̀kọ́ tá a máa kọ́ lékè a máa fẹ́ de kálukú tú fún. So oríire àwa mùsùlùmí ìdí Islam ló wà ẹ bá ń bi máa yìí wípé ṣé lè kéwú nìkan ni wọ́n ti ń sọ Yorùbá ni ẹ máa ronú náà.